ọ̀ ní fólúwo ní 2.5 million naira tó bá jiyàn mú rìsíìtì jáde. tí ayé tí wọ́n ń gbé ó jẹ́ ká mọ̀ wípé pákéjì ni bàbá Olu'Wo ń lò. ibẹ̀ rí fídíò bí tó ti ń wé bó tí mo gbé jáde ẹ̀rí mosquito net nínú rúùmù ọba because dídé tó dé padà sílé kò mú nǹkan kan bọ̀. ẹ sọ pé mi àkàdá sọ bẹ́ẹ̀ wípé Olu'Wo ò mú nǹkan kan bọ̀, kò lówó lọ́wọ́, kò ní nǹkan kan, kò láṣọ gidi lọ́rùn. mo fẹ́ kó proof ẹ̀, mo fẹ́ kó jáde, Olu'Wo jáde kó proof ẹ̀ wípé irọ́ ni mo ń pa. Olu'Wo ti sọ fáwọn àfáà ní Wò pé kí wọ́n máa rán àwọn ọmọ ogun wọn jáde. kábíyèsí Olu'Wo ọba Abdulrasheed ẹnu ń já wáyà tilẹ̀ Wò. Olu'Wo ó dédé máa jí lóru bí aago 12 bí aago kan yọmọ àfàdúrà jagun gidi ni o bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o. majority ọmọ ìwọ ọmọ wípé Christian Olu'Wo practice tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe kí ni ṣe ní Canada, iṣẹ́ tí ń ṣe ní Canada ló padà wá hàn lé Amugbó ká flesh. ilé tó dẹ̀ sọ wípé Ọọ̀ni ń sọ pé kán gbìyànjú láti yọ kúrò ní ipò ó fẹ́ dìtrọ̀nù. ká béèrè lọ́wọ́ Olu'Wo ṣé Ọọ̀ni fẹ́ jẹ Olu'Wo mọ́ Ọọ̀ni ni àbí Ọọ̀ni fẹ́ da ìwé papọ̀ mọ́ Ilé-Ifẹ̀? meanwhile Ọọ̀ni gangan náà ni ó jẹ́ kán ti dìtrọ̀nù Olu'Wo. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? ẹ wà àwé àná o ọdún bíi mélòó kan sẹ́yìn tó gbá kábíyèsí Agbowó ọ̀gbá gbà létí tójú fi bẹ́ẹ̀ tán gbé síta lórí social media ńgbà náà. gómìnà sọ̀rọ̀, gbogbo àwọn ọba náà nípàdé wọn náà sọ̀rọ̀, gbogbo òdó lọ́ fárígá wọn gbọ́dọ̀ yọ Olu'Wo kó lórí àpèrè ni. this same Ọọ̀ni ló defend Olu'Wo ló gbèjà Olu'Wo ló sọ pé kí wọ́n fi ilẹ̀ náà fi suspend ẹ̀ fóṣù mẹ́fà lásán. oríṣiríṣi àwọn nǹkan àrífín ló ti ṣe sọ̀rọ̀ ni tí ìgbà tán kí lóde tí ọ̀dáhùn ni. síbẹ̀ gbọ́ bí fídíò kan tó ní ti fi ṣàwàdà wípé mo lọ kó Olu'Wo dá mi lóhùn tí tá a bá kí n bá iṣẹ́ tún máa dáhùn. bàbá sọ pẹ̀lẹ́ rìn Ọọ̀ni ò fẹ́ wàhálà, kò fẹ́ ìjàngbọ̀n rárá. Olu'Wo ti sọ fáwọn àfáà ní Wò pé kí wọ́n máa rán àwọn ọmọ ogun wọn jáde bí wọ́n ṣe máa ń rán ogun ẹ̀sìn jáde ní Mẹ́kà nígbà yẹn. káwọn àfáà ní Wò káwọn náà bẹ̀rẹ̀ sí ní rán ọmọ ogun wọn jáde, kí wọ́n rán wọn jáde kúrò nílẹ̀ Wò, kí wọ́n rán wọn lọ s'Ọ̀ṣun, kí wọ́n rán wọn lọ s'Oǹdó, Ọ̀yọ́, kí wọ́n rán wọn lọ káàkiri ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so later ló wá sọ wípé òun sọ pé kí wọ́n mú àdá dání o tàbọ̀ bẹ́ẹ̀ o kí wọ́n kàn máa wàásù fáwọn èèyàn ni. ìbéèrè ni pé ìlú wo ilẹ̀ Yorùbá nìsín ni ò láǹfààní ò sí ìmáàmù ń bẹ̀, ìlú wo ń bẹ̀ ni wọ́n ṣẹ̀sìn. mo kọ́kọ́ kí gbogbo ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam pẹ́ kú ọdún ìtúnu lágbára Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àjọṣe nísìn ẹ lọ yídì àrètí kẹ́ ti yídì dé kẹ́ wá pẹ̀ràn ká wá jẹun bílẹ̀ Yorùbá ṣe rí láti lẹ̀ nìyẹn tó fi jẹ́ pé inú ilé kan ẹ rí Christian ẹ rí Muslim ẹ rí àwọn oníṣẹ̀ṣe. àwọn Olúwo yìí ló dé ni wọ́n sọ gbẹ̀gbẹ̀ dànù, ni wọ́n dojú lé ayé kodò, ni wọ́n fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ nítorí àtijẹ tiwọn, wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú. ìyẹn ló jẹ́ kó Olúwo máa àtáàkì àwọn oníṣẹ̀ṣe directly. Ọlọ́run sọ fáwọn eléégún pé kán má gbé eégún mọ́, tán bá mọ jójó kán máa wá jó, ẹ̀ ń bá mọ dán pa kó máa wá padán, wọn gbọ́dọ̀ gbé eégún mọ́. ní eégún gbígbé bí ìgbà téèyàn ń bíòdì àwọn tọ́ọ̀gì ni. àwọn àlùmọ́jìrì tó wá pọ̀ káàkiri ńkọ́ tí wọn kì í ṣe tọ́ọ̀gì, ta ní dàlúrú láàrin wọn. kò sẹ́ni tí ń gbé eégún tí ò níṣẹ́ tiwọn. ọdún ni wọ́n ń ṣe eégún festival ni, egungun festival. ó nígbà tí wọ́n ṣe lọ́dún kì í ṣe láti January sí December. kábíyèsí Olúwo afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́ máa kan di oko la. mo mọ̀ pé léyìí tí mo ṣe yọkàn yín yọ dọ́dọ̀ yín, mo fẹ́ kó ká ẹmọ yídì kẹ́ tó délé. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ fọwọ́ yín gbé àgbéyé ọmọ dọ́là pánstálì lẹ́mọ̀ fọwọ́ yín kà ẹ bá ń ṣe àpérógrámù yìí fáǹfààní ilẹ̀ Yorùbá ni dèdè gain fáwọn nǹkan tí ò yé wa kó lè bá yé wa dáadáa. now Olúwo ń sọ̀rọ̀ nípa fífi Ọọ̀ni jẹ. ọ̀pọ̀lọpọ̀ questions láti béèrè lọ́wọ́ Olúwo tá à ń fẹ́ ìdáhùn. àkọ́kọ́ ni pé sọ wà láàrin àwọn ìṣòro ni, sọ wà láàrin àwọn afọbajẹ ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ kó ń lọ fọ Ọọ̀ni jẹ. ó sọ̀rọ̀ yìí ní gbàgede nígbà tó ní òní nǹkan kan pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ ní fanfa tí ò sí fàákàjà láàrin wọn, tí ò sí nǹkan kan tó dìjà láàrin wọn. Olúwo nígbàgbọ́ wípé orúkọ òun ti ń bọ́ sábẹ́ kápẹ́ẹ̀tì àwọn èèyàn rántí òun mọ́, ó wá fẹ́ jáde, ó like láti máa fọ̀ ní trend. nígbà tó mọ̀ wípé Ọọ̀ni ò kí ń ṣoní wàhálà, Ọọ̀ni ò ní dáhùn. kábíyèsí Olúwo ọba Abdulrasheed ẹnu ń já wáyà tilẹ̀ Wò, emir emperor agbọ́tàn bẹ́ẹ̀ ṣe máa Ọọ̀ni
bọ̀tẹ̀ yín sọ wípé kábíyèsí Ọọ̀ni ló sunkún wá bá yín torí pé wọ́n nígbàgbọ́ pé ilẹ̀ lè fi àwọn ìjọba. Unfortunately irọ́ ńlá lè pa fáwọn èèyàn wò ó. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Ìwó àti gbogbo ọmọ Yorùbá náà káwọn náà ó tẹ́tí, gbogbo nǹkan táwọn èèyàn míì bá sọ kọ́ láàmú gbàgbọ́. Olúwo tí ń sọ̀rọ̀ yìí ẹbí léèrè dáadáa pé kí gan ló bá dọ́dọ̀ ni Ọọ̀ni kò yàn mọ́ra even kó tó di pọ̀ níjọba. Iṣẹ́ kí lolúwo ń ṣe? Ọọ̀ni ti nílé iṣẹ́ kó tó di bójọba, ti láwọn èèyàn ti ń ṣiṣẹ́ lábẹ́ more than 2,000 people. ni wọ́n ń ṣiṣẹ́ lọ́ndà Ọọ̀ni kọ́ọ̀ni ó tó jọba. Now lóòótọ́ nígbà táwọn méjèèjì ò tí ì jọba ni wọ́n mọra wọn. Bóò ni wọ́n ṣe mọra wọn? Okùn ò ní gògùn kò kọ́mọ́ níbi tó ti gùn, wọ́n máa ní nǹkan tó so yàn papọ̀. Ọọ̀ni ọmọ Olúwo, Olúwo ọmọ ni. Olúwo lóun ti mọ Ọọ̀ni láti gba kékeré. Àmọ́ ibi tó ti mọ̀ wọ́n o. Now níbo ni wọ́n ti pàdé, níbo náà ti jẹ yẹn kan gbá? Ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ dẹ̀ gbọ́ wípé máa sọ pé Canada lolúwo ti wá. Ó lọ sí Canada lóòótọ́. Ṣùgbọ́n ṣe kí ni ṣe ní Canada? Iṣẹ́ tí ń ṣe ní Canada ló padà wá hàn lé. Amugbó ká flesh. Ká gbélé ká gbé tọ̀hún ló fi dẹ̀ tán lé káàkiri tán wá káàkiri. Ẹ̀mí ló tún wá padà lọ Canada láti bá tó ti dé Nàìjíríà. Ká ló ṣe dáadáa bẹ̀ ni. Ibi Canada ó tó ti pa. Náà láti ìgbà tó ti di iṣẹ́ kí ni ṣe ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ ni wípé mímọ̀ tó lóun mọ Ọọ̀ni tó lọ́ọ̀ni sunkún wá bá òun. Ó wà very very insulting to the àpèrè of Ọọ̀ni and to the entire Yorùbá land. Àkọ́kọ́ ni pé Olúwo kórìíra Ọọ̀ni. Ẹlẹ́ẹ̀kejì ni wípé iye àtàpọ́nlé tí wọ́n fún Ọọ̀ni Olúwo fẹ́ kí wọ́n máa fún òun. But unfortunately ìwọ papọ̀ mọ́ ìyàwó, ìwọ papọ̀ mọ́ Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ lórí òun gbogbo ọ̀ràn Yorùbá. Ẹni tó jẹ Ọọ̀ni ò mátà bí kì í ṣe ipò Ọọ̀ni gangan látàrí àwọn baba ńlá wa ni. So Olúwo dé, Olúwo fẹ́ destabilize ilẹ̀ Yorùbá. Wọ́n mọ̀ rábàdà lóòótọ́. Èèyàn ní satọ́kùn fún èèyàn ní mú ní mọ́ ni. Ẹni ní mú ní mọ́ ni, èèyàn ní mú ní mọ́ èèyàn. Ìyá mi ló mú mọ bàbá mi. Woman kan bẹ tí Olúwo bá pàdé lórílẹ̀‐èdè Canada. Woman yìí alágbára èèyàn ni. Yes, tọ́ máa ń sọ pé alágbára èèyàn nílẹ̀ Yorùbá alágbára, lórílẹ̀‐èdè Nàìjíríà alágbára ni. But I won't mention it. Torí pé woman yìí ọ̀sẹ̀ mi. Olúwo lọ́sẹ̀ mi lọ́sẹ̀ ran Yorùbá ló sórí adé ló ṣe àgbèrè Ọọ̀ni. Bọ́mọdé bá kọyán alẹ́ àgbo fi tàn balẹ̀. Tẹ́ bá gbọ́ bí tó Olúwo ti ń sọ̀rọ̀ confidently. Bí ẹni pé ó nírànlọ́wọ́ tó ṣe fọ́ Ọọ̀ni. Because Ifẹ̀ ti yan Ọọ̀ni already. Ìdílé mẹ́rin náà ní ìjọba. Gbogbo òru ló kù ń bẹ̀. Díẹ̀ sí ló kù. Ọ̀ṣínkọ́lá ń bẹ ń bẹ̀. Láfogídó ń bẹ ń bẹ̀. Àwọn Láfogídó ni wọ́n fẹ́ fò kúrò lórí díẹ̀ sí. Lẹ́yìn tí díẹ̀ sí bá jẹ tán ni ó tó kan Láfogídó. Àwọn yẹn ló lọ sílé ẹjọ́. So Ifẹ̀ ti mú Ọọ̀ni tán fẹ́ mú ọtí yan Ọọ̀ni tán fẹ́ yàn. Ṣùgbọ́n wọn ò tí ì gbé adélé kábíyèsí lórí. Now like I said, Olúwo pàdé woman yìí ní Canada. Woman yẹn máa ń lọ máa ń bọ̀ because àwọn ọmọ wọn wà ní Canada. Tán bá ti lọ ńbẹ̀ lolúwo ti ó mọ orú iṣẹ́ tán ṣe, ó mọ orú èèyàn tán jẹ́, ó clinch mọ́ wọn. Afẹ́fẹ́ àbí apẹ́pẹ́ àṣejù. Àwọn ìrànlọ́wọ́ téèyàn nídìí bí ká máa bá ní gbé báàgì, ká máa bá ní gbé gbá, ká máa bá ní gbágbọ̀n, ká máa bá ní tún léṣe lolúwo rẹ̀ ló fi sọ torí nǹkan tó fẹ́ jẹ àti tó fẹ́ jẹ torí ẹ̀ ló fi sọra rẹ̀ dẹ́rù woman yẹn. Tó bá tó di ẹsẹ̀ pé ó ń sùn lọ́ọ̀dẹ̀, ó ń sùn nínú ilé wọn. Olúwo ó dédé máa jí lóru bí aago 12 bí aago 1 yọ ọmọ àfàdúrà jagun gidi ni o bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o. Majority ọmọ Ìwó ọmọ wípé Christian lolúwo practice tẹ́lẹ̀ wípé torí àtijọ́ lọ́jọ́ wá di mùsùlùmí. Olúwo was a Christian tí ń wọ sùtánà sọ́rùn. Yes, ó ti lọ sẹ̀lẹ̀, ó ti lọ kérúbù bó ṣe wáyé torí àtijọ́ àti láti dọ́gbọ́n jẹ́ ìtẹ́wọ́gbà fáwọn èèyàn Olúwo ló jẹ́ kó Olúwo ọmọ practice Islam. Àwọn ètò tí ọmọ gbà láti ilé òkèèrè wálé ní tó fa nìyẹn torí ẹ̀ ló jẹ́ kó wà báwọlẹ̀, ló jẹ́ kó máa dá gbogbo nǹkan rú mọ́ra wọn. Now ìgbà tí èèyàn jọba ilẹ̀ Yorùbá tí ọba wọn bá ilẹ̀ Yorùbá títí ló ń bá wọn ṣe lókè ọ̀yà bẹ́ẹ̀ wẹ̀yìn wá ni. Ọdún wo lẹ́nu ni Olúwo sọra rẹ̀ di ẹ́míà? Ọdún wo lolúwo sọ lórí rédíò wípé àwọn ọba òkè ọya wọn kì í dalẹ̀ ara wọn, àwọn ọba ilẹ̀ Yorùbá náà máa ń dalẹ̀ ara wọn. Lẹ́yìn tá a pariwo pé ẹ́míà bó ilẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí, Olúwo tún pera rẹ̀ ní emperor, ó tún lọ múra bí àwọn ti South East. Gbogbo àwọn ìwà àbàjẹ́ tó Olúwo wù nìyẹn. Now nígbà tó wá ń ṣe pẹ́pẹ́ fún màmá yìí náà wá béèrè lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ gangan. Òun ò fẹ́ nǹkan méjì o. Àpèrè Olúwo ti ṣí sílẹ̀ láti bí ọdún méjì. Kábíyèsí Aṣíru Ọlátúnbọ̀sún kọ́lọ̀ndẹ̀lẹ̀ fẹ́yàn rí. Bàbá yẹn jọba ní 1992, ó wàjà ní 2013. So odidi ọdún méjì ni Ìwó òfin lọ́ba. Wà ní òun fẹ́ ìrànlọ́wọ́ o tó ń fi lè jẹ Olúwo o. Àwọn ọmọ ọba tó yẹ káwọn jẹ àwọn ti gbéra wọn lọ ilé ẹjọ́. So woman yẹn bá ní èèyàn tó dá báyìí láì mọ̀ wípé Olúwo fi wà pamọ́ ni. Ẹ̀já ràn lọ́wọ́.
woman yìí ló gbé lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni tílé Ifẹ̀. Wọn ò tí ìjọba ń gbà náà, àwọn náà jẹ́ Prince Adéyẹyè ẹni tó gún òsì. Wọ́n lọ bá nìbàdàn. The first day t'Olúwo kọ́kọ́ máa dé Ìbàdàn ló bá aláìmoore yìí, because dídé tó dé padà sílé kò mú nǹkan kan bọ̀. Ẹ sọ pé mi Àkàndá sọ bẹ́ẹ̀ wípé Olúwo ò mú nǹkan kan bọ̀, kò lówó lọ́wọ́, kò ní nǹkan kan, kò láṣọ gidi lọ́rùn. Mo fẹ́ kó proof ẹ̀, mo fẹ́ kó jáde, Olúwo jáde kó proof ẹ̀ wípé irọ́ ni mo ń pa. Then I will come out with evidence. The first day tó kọ́kọ́ máa gán ní Ọọ̀ni, kó tó kúrò ń bẹ̀ Ọọ̀ni fún lówó. Ọọ̀ni fún Olúwo ní 2.5 million naira. Tó bá jiyàn mú rìsíìtì jáde. Mo nígbàgbọ́ pé ẹ̀ ń bá ọ̀rọ̀ tí Awíkókó sọ, mo rò pé ẹ̀ ń bá ọ̀rọ̀ ọ̀hún lọ. Nítorí pé bọ́mọdé ò bá bọ́ tàn, á bàrọ̀ bá. Olu'Wo náà lọ fọwọ́ ara rẹ̀ fa jọ̀gbọ̀dọ̀. Ṣùgbọ́n o gbogbo ẹni tí ò mọ̀ dí ọ̀rọ̀ ó náà lọ̀rọ̀ ọ̀hún ti ń yé báyìí. Ẹsẹ̀jà máa fetí mú yàwó ọ̀rọ̀ ká máa bọ́rọ̀ ọ̀hún bọ̀. Sọ yìí, Honorable Adé ò tí wà láyé kò tí ì kú. Ìgbà tán gbólúwo lóṣogbo. Ní tí gbogbo àwọn Arẹ́gbẹ́ṣọlá àwọn àgbo olóṣèlú tán sọ ń gbà ẹni wípé abẹ́rẹ́ ní olókun dè, kò ní bàbá kò ní yàrá, kò síbi tẹ́fẹ́ tírèsẹ̀ sí. Ilé òdojú Adélẹ̀, wọ́n ní ò ní dojú wọn délẹ̀, ò ní dojú tì wọ́n. Adé ò tí wà láyé kò pẹ́ ní béèrè lọ́wọ́ wọn. Ok, wọ́n ràn lọ́wọ́ lóòótọ́, orí gbé dórí àpèrè. Dídé tó dórí àpèrè, àṣìlò agbára ló kọ́kọ́ gbé wọ̀. Olúwo tó dórí àpèrè, let me tell you something. Mo wí lẹ́ẹ̀kan wípé Olúwo lówó lọ́wọ́ gbà tó padà dé. Olúwo ti ń fọ́kà tó ṣe bí ẹni pé ó sẹ́kù síbi kan yìí. Ṣé mọ̀ pé ìyàwó ẹ̀ tó lọ́gbà yẹn olórí tíì, ó jẹ́ ká mọ̀ wípé Olúwo tálíkà àdìkú tó ṣọ́ọ̀ṣì lọ. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ wà àti ìgbésí ayé tí wọ́n ń gbé. Ó jẹ́ ká mọ̀ wípé pákéjì ni bàbá Olúwo ń lò. Ibẹ̀ rí fídíò ibi tó ti ń wé kó tí mo gbé jáde. Ẹ̀rí mosquito net nínú rúùmù ọba. Now, like I said, Olúwo yóò lówó lọ́wọ́ gbà tó dé. Débi kó lè afford car. I swear to Almighty God. Olówó kò ní mọ́tò. Woman yẹn ló kọ́kọ́ gbé Camry tó mọ wọn lò kù náà kọ́kọ́ gbé f'Olúwo. Ẹ lọ béèrè lọ́wọ́ báyìí ẹ̀yin wò ó. Ẹ sọ gbọ́gbẹ́ ní Àkàndá ọ̀rọ̀ Awíkókó sọ̀rọ̀ báyìí. Because mo fẹ́ kó prove. Tó bá gbérọ̀ nìkan sọ kó sùn. Woman yìí ló gbé Camry fún. Olúwo bá fọ̀dọ̀ nílẹ̀ máa wò. Ó ti sọ di àjẹǹjẹ tó jẹ ibi tó ti máa kún odù. Ó ti mọ̀ pé bóun bá lọ òun ní sanwó lọlé. Bàbá ó fún un ní nǹkan. Bí ṣe ń lọ, bí ṣe ń régè, 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 bí ṣe ń tẹ́wọ́ gbowó. More than 10 million naira. Olúwo mú kó láàfin lọ́dọ̀ Ọọ̀ni. Ìgbà tó Olúwo máa dé Ìwó padà gẹ́gẹ́ bí ọba tí wọ́n yàn lọ́ba, pé ọba máa kọ́kọ́ yọjú sílé padà, ọba máa kọ́kọ́ wọlé, tán máa wẹ́kọ̀ ọmọ ẹ̀ tìlù ti fọ́n. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ wípé black jeep tó gbé wọlé ta ló fún? LS57 àbí? Ta ló fún? Ọọ̀ni ló gbé fún. Ọọ̀ni ló fún ní ọ̀dìlẹ̀, Ọọ̀ni ló fún ní driver, Ọọ̀ni ló fún láwọn ọlọ́pàá tó tẹ̀lé lọ. Ta ló kẹ̀bẹ̀ nìkan? Mọ́tò tó kọ́kọ́ máa gùn lórí àlééfà nìyẹn. Mo sọ pé kó Olúwo jáde kó sọ pé kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni bá ń béèrè lọ́wọ́ Olúwo pé mọ́tò kejì náà tí yóò gùn lórí àlééfà ta ló fún bolo tirẹ̀. Ọọ̀ni ló approach Omiṣore, Sẹ́nitọ́ Iyọlá Omiṣore kan náà, bàbá wà láyé wọn tí kú. Sẹ́nitọ́ Iyọlá Omiṣore ló gbé Mercedes Benz fún Olúwo. Olúwo tó yà láìmoore. Olúwo ẹnu jáwáyà kan náà. Tí fọ́ọ̀kà tí ń gapá bí ẹni kó sẹ́kù síbi kan. Ilé Ifẹ̀ ló bí òdì ẹ̀, Ilé Ifẹ̀ náà ní gbé ìjà yìí. Níbo làwọn aráàlú wo wà gbà yẹn? Tí wọ́n accept ẹni, tí wọ́n welcome ẹni. Tí wọ́n welcome ẹ, wọ́n welcome ẹ. Lórí ẹ̀rọ náà ti máa sọ wípé Fákọ́ ló yan lọ́ba. Olárẹ́gbẹ́ ló fún ìjọba. So ó wà very very insulting. Ó wà very very disappointing. Ó wà very very embarrassing. Láti yanu pọ̀ngàlà. Ń gbọdún mẹ́jọ lọ́wọ́ Ọọ̀ni àti tuntun wa ni. Ipò làgbà, ìbànújẹ́ lọ́jọ́ orí Yorùbá wí. Ayé ọjọ́ orí ọ̀tọ̀, ayé ipò ọ̀tọ̀. Ìkùsọ̀ni àdé oníbó sọ ọmọdé ló dádé ká ṣe kábíyèsí fún, ká fi dọ̀bálẹ̀ ha. Bó ṣàgbàlagbà ó yẹ ká dọ̀bálẹ̀. Ká máa wí pé orí aládé mo ṣe pàkádé pẹ́ lórí. Ọba lolúwo bọ̀, Olúwo ti fi ra ẹ̀ wọ́lẹ̀. Látìgbà tó ti ń tako àṣà, tó ti ń tako ṣẹ̀ṣẹ̀ Yorùbá, orí ẹ̀ ló ti fi rẹ̀, látìgbà náà ló ti fi rẹ̀ wọ́lẹ̀. Now, Olúwo, kí ni ìdí tí mo fi jáde tán fún ọ? Torí pé o fẹ́ ká pa àṣà rẹ, o fẹ́ pa àṣà rẹ. Torí pé o máa àtàkì àṣà. Torí pé o ń bẹnu àtẹ́lu àṣà. And that is the reason why we will not spare you for any word. I will surely come against you. Now, Olúwo ń ṣáájú àti jẹ.
ẹni tí ò lówó lọ́wọ́ owó ni wọ́n dẹ̀ fi maintain ipò ọba bóò ni yóò ṣe maintain ẹ̀ yóò ṣáájú owó láti ọ̀nà Saudi àti látòkè ọya yóò máa wọ́ rẹ̀kọ́rẹ́ oríṣiríṣi èèyàn ló fẹ́ máa bá ṣe. So now Olu'Wo ń claim Muslim ẹ̀yin àfáàwò agbé fídíò bí tó ti ń wégbó jáde láàfin àwọn kan láàrin yín sọ wípé past ẹ̀ ni nínú gbó ló wà ní Quran pé kí mùsùlùmí ọmọ Amugbó kọ́ máa wégbó nínú gbó ló wà nínú Quran. Gbogbo ọmọ Yorùbá jẹ́ ká bira wa léèrè ọdún wo la ti ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ àti Christian àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe ọdún wo la ti ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ látọdún tá a lè kà tá a lè rántí tá a lè sọ́n pa ẹ̀. n tó yà mí lẹ́nu nípa Ilé-Ifẹ̀ ó ní pé bó bá dé palace nísìnyí tí í ṣe ilé Odùduwà láti inú palace tó bá jáde tó bá wájú Central Mosque lórí tó bá rìn díẹ̀ ó rí ṣọ́ọ̀ṣì tó bá rìn díẹ̀ ó rí ilé Ògún àgbáyé níbi tán ti ń bọ̀ Ògún níbi tí kábíyèsí Ọ̀ọ̀ni máa ń gbádé ààrẹ lọ ní lásìkò tán bá sọdún ọlọ́jọ́. Tìfẹ́ tìrẹ́pọ̀ ni gbogbo ìlú fi ń gbé tìfẹ́ tìrẹ́pọ̀ láti wà nínú àlàáfíà. Ó ní wọ́n sọ fóun pé kóun ó jẹ́ káwọn abọ̀rìṣà máa ṣe tiwọn Ọ̀ọ̀ni pé torí tó ń try láti sọ náà nìyẹn ní tí bàbá ọba sọ ni pé ẹja jẹlẹgùn ṣe é ẹja jólóró sòrò bó bá ti wo ní nǹkan ní ṣe nǹkan ẹ̀ ẹ̀sìn kankan ọ̀tá kò kejì kan òdì kan lọ́wọ́ ṣe tiẹ̀ kí n ṣe tèmi àlàáfíà ọ̀dẹ̀ ìjọba. The custodian of culture heritage culture and tradition ńlọba aládé ẹjá béèrè lọ́wọ́ Olúwo ẹ̀yin ìwé bá ń béèrè ǹjẹ́ custodian àṣà àti ìṣe Yorùbá lolúwo ọba wo ìwọ ọ̀jẹ̀bi o ìwọ ọ̀sẹ̀ anybody o because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kábíyèsí yìí ń ṣe ní odò mọ́pọ̀lọpọ̀ yín ná ṣùgbọ́n tẹ̀ lágbára láti change ẹ̀. Ọba kì í lẹ́sìn gbogbo ẹ̀sìn pátápátá lọ́ba máa ń ṣe. Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Abímbọ́lá Ọ̀wádé gbogbo orò pátápátá gbogbo ìṣẹ̀ṣẹ̀ pátápátá ló ṣe. Mo sì wà lọ́yọ̀ lánàá àwọn olóògbé oníṣòro fún gbogbo ìṣẹ̀ṣẹ̀ pátápátá ló ṣe kò pé Christian lòun kò pé Muslim lòun. So ẹ bá wa ẹ̀yin ọmọ ìwé ni mò ń bá wí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ bá ní access tó Olúwo ẹ bá wa bẹ́ẹ̀ pé kó tù kan náà lẹ́yìn His Imperial Majesty tó bá dé ẹyẹ ní tọ̀gbọ́n òsì èèyàn jù Ọlọ́run níjọ́ kan ní lọ́rájọ́ kan yẹn sí ó wù Ọlọ́run ló fòṣù pàjọba o ìràwọ̀ làgbà lọ́jọ́kọ́jọ́. Mi ò rò pé kábíyèsí Ọ̀ọ̀ni bẹ́ẹ̀ nìkan ju ọjọ́ orí bísínẹ́sì bàbá ni bàbá mójútó torí pé láyé àtijọ́ ni Sọ̀mí ń bẹ láàfin ní ìsìn Gbèrúmí ní ń bẹ láàfin àwọn tí ò rí jẹ àwọn tó nílò ìrànlọ́wọ́ ló kún pálásì o. Ọ̀ọ̀ni sì ṣe bíi Olúwo tí ó dìlàjà bọ́ ráìsì sínú nylon dìdì ọba wa jókòó ní wá há nylon ráìsì fáwọn èèyàn lásìkò àwẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn arúgbó abọ́ ráìsì kan yóò dì náà rà dúdú yóò gbé fún yóò kọjú sí fọ́tò wọ́n ya fọ́tò ẹ̀ wọ́n rìkọ́dù fídíò ẹ̀ ìyẹn kọ́ là ń pè ní philanthropist. Olúwo ọba lè rán èèyàn lọ láti lọ ṣe tí ìbá ṣe kárí mi sábà ríbi tí kábíyèsí Ọ̀ọ̀ni ti ń gbé nylon oúnjẹ fún àwọn èèyàn pé ókè àsìkò àwẹ̀ rí o ẹ rìkọ́dù mi o ẹ ya fọ́tò mi o ní mo ń ṣe yìí o he doesn't need it. So gbogbo Ilé-Ifẹ̀ ló ń sọ̀rọ̀ o because inú any one of us o sí nǹkan tó Olúwo ń ṣe ṣùgbọ́n gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́là àdá lóhùn la fi ṣe tẹ́lẹ̀ lórí gbogbo nǹkan tí èèyàn bá ṣe náà kọ́lá máa dá sí abilé pé láìfù tiẹ̀ ní bó bá ṣe wù ú ló lè ṣe malẹ̀ ẹ̀ báwo kò fi tẹ lẹ́dẹ̀ jẹ sáré ẹ wo Olúwo láti bàtọ̀ ti dépò ọba ní tí ìsẹ̀ntì ò ti bàjá ó bá ṣe ṣe ọba àwọn máàmù jà ó ní wọn jẹ́ kó òun ó pè ń yídì ọba ni ó láàfà lò ń gbọ́dọ̀ lídì ránṣá ni bóyá yóò ti máa bá wọn fà á nísìn ní yídì. So gbogbo àwọn nǹkan tí Olúwo ń ṣe ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọba. So Olúwo ní heart fún àwọn tí ń fún lówó àti àwọn ẹlẹ́sìn èmi rò wípé ó yẹ kó fi benefit life àwọn èèyàn wo ni kì í ṣe láti flaunt cash kì í ṣe láti flaunt ilé ó máa jẹ bẹ̀rẹ̀ tí wàbí àyà ni máa ṣe bẹ́ẹ̀. So Olúwo kọ́ ló ràn Ọ̀ọ̀ni lọ́wọ́ Ọ̀ọ̀ni ló ràn Olúwo lọ́wọ́. Ìbéèrè tí mo béèrè ẹ mọ́ gbàgbé o tí mo ń fẹ́ kó Olúwo dá mi lóhùn ọkọ̀ tó gbé wọ̀wọ́ gẹ́gẹ́ bí ọba
ló fún tó bá lọ́ọ̀ ní kọ́kọ́ wá sọ. ọkọ̀ kejì tó lò lórí àgbèrè níbo ló ti rí tó bá ní sẹ́nitọ̀ Yọlá Omiṣore kọ́ ló gbé fóònù kó wá sọ. Ọ̀gẹ̀dẹ̀ wá wo Kòkóyè tán òdìgí burúkú lójú Olúwo tó bá ní kóge ọjà lé ọyẹ gbogbo ìtọ́ yẹ yóò bá ní bẹ́ẹ̀ kúrọ̀ ó soge ọyẹ kọ́ wẹgbẹ́ ẹ̀ lórí sá Ọọ̀ni kì í ṣe irọ́ Olúwo kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ. Ọba Olúwo ti di èèmọ̀ ńlá sílẹ̀ Yorùbá ó wá digi àràbà tí ó ṣòro òbí lulẹ̀ ó di wàhálà sí gbogbo àwọn afọbajẹ ìlú Ìwó lọ́rùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló di àpáta rìbìtì sílẹ̀ Yorùbá lọ́rùn nítorí ọgbọ́n àtijẹ ní ìṣẹ́bẹ́ gbọ́n tí Awíkókó sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ọba Olúwo gẹ́gẹ́ bí ìfimúlẹ̀ àwọn èèyàn òun náà ni pé ó ń ṣiṣẹ́ fáwọn èèyàn kan ni láti tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó sì mọ̀ pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá yìí òun náà ló gbé dórí àpèrè. Ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ nípa Ọọ̀ni of Ifẹ̀ òun náà pẹ̀lú ńlá gbọ́bọ̀rọ̀ òun ṣe rí yìí tó rọ́ sọ pé òun ló fi Ọọ̀ni jẹ. Ṣèbẹ́ rí nínú àlàyé tí Awíkókó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí tó jẹ́ pé ó dá mi lójú pé onírúurú ìwádìí ló ti ṣe lọ́dọ̀ Ọọ̀ni fúnra ẹ̀. Tọ́ gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ wa lákòókò yìí ẹ jẹ́ á gbìyànjú nítorí pé ọmọ Yorùbá ni á àṣà wa sì ṣe pàtàkì sí wa dáadáa nílẹ̀ Yorùbá. Kó o jó nígbàgbọ́ kó o jẹ́ mùsùlùmí ọ̀tọ̀ láàyè ẹ̀sìn wà. Bí Yorùbá bá bọ̀ wọ́n á sọ pé ayé la bá fá ìmọ̀lẹ̀ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé ni o ọ̀sán gan nígbàgbọ́ dé. Ayé kọ́ la bá mọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ó sì wọ̀. Ayé la bá fá mùsùlùmí yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé dé ọ̀sán gan nígbàgbọ́ wọlé dé bó ṣe yẹ kó rí gan nìyẹn. Nítorí ìdí èyí àwọn ẹ̀sìn àtọ̀rìnwá yẹn ò ní kó pa ẹ̀sìn baba ńlá baba wa lára. Nítorí náà k'Olúwo kọ́kọ́wọ́ ọmọ rẹ̀ bọ́ sọ́ o. Nítorí náà k'Olúwo kọ́kọ́wọ́ ọmọ rẹ̀ bọ́ sọ́ torí pé ọba ló jẹ́ ńlẹ̀ Yorùbá Yorùbá sì ti láṣà kó tó di pé Olúwo gorí àpèrè. Nítorí náà k'Olúwo kó ṣọ́ra ṣe èkejì mèrè sọ gígùn kán bá àgbègbè aládé. Kò ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Mo máa ń sọ fún wa pé bọ́bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Ṣòkòtò Olúwo òun náà la tún kẹsẹ̀ bọ̀ báyìí. Mo sì fi ń dá wa lójú pé bọ́bá ṣe ń yọ lọ́tún lọ́sì náà la máa fi tó wa létí níkànnì yìí tá a fi yanjú gbogbo ẹ̀ tí ó sì fi dáa. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Ire o, ire kàbìtì. Àtirètí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Àtirètí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtirètí rẹ̀.